lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ àkókò lẹ́ǹtì ti ọdún yìí. Ó ní ọjọ́ ìsinmi kínní nínú lẹ́ǹtì. Àkórí ẹ̀kọ́ tí a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí náà ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkórí tí a wà lákòókò yìí ni ìmọ̀ Kristẹni nípa Ọlọ́run. Orí ọ̀rọ̀ tòní ni Ọlọ́run òpin ohun gbogbo. Ibi kíkà wa ni Àìsáyà orí 56 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 13. Ohun tí a dẹ̀ ń wò gẹ́gẹ́ bí èròǹgbà wa fún ẹ̀kọ́ òní ni láti ṣàlàyé ohun tí Bíbélì pè ní Omega fún Kristẹni àti láti ní òye Ọlọ́run gẹ́gẹ́ bí òpin ohun gbogbo. Ṣáájú kí a tó máa wo ẹ̀kọ́ yìí, àwọn àlejò wa pàtàkì méjì ti jókòó lónìí táwọn jọ máa wo ẹ̀rọ Ọlọ́run yìí. Ní apá ọ̀tún mi níbí ni mo ní ìkan nínú àwọn arábìnrin wa. Ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún àwọn tó wò wá nílé àti ìjọ tẹ́ ti wá. Orúkọ tèmi ni Olaleye Temitayo láti Oja-Odan, Anglican Church of the Advent. Ẹ ṣé. Bẹ́ẹ̀ náà ní apá àlàáfíà mi níbí ni mo ní ìkan nínú àwọn màmá wa láti inú ìjọ wa bákan náà. Ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún àwọn tó wò wá nílé. Orúkọ tèmi ni Esther Oladeyo láti Oja-Odan, Church of Advent, Papa Jésù. Ẹ ṣé. Mo fẹ́ kí ẹ bá wa wo Àìsáyà orí 56 yẹn ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 13. Gbọ́ ti èmi, ìwọ ilé Jákọ́bù àti gbogbo ìyókù ilé Ísírẹ́lì tí mo ti gbé láti inú wá, tí mo ti rù láti inú ìyá wá. Àní títí dé ogbó èmi náà ni, àní títí dé ewúlẹ̀ èmi ò rù yín. Èmi ti ṣe é, èmi ò sì gbé. Nítòótọ́ èmi ò rù, èmi ò sì gbàlà. Ta ni ẹ̀yin ò fi mí wé, tí yóò bá mi dọ́gba, tí ó sì fi mí jọ, kí àwa lè jẹ́ ọ̀gbà? Wọ́n dá wúrà láti inú àpò wá, wọ́n sì fi ìwọ̀n wọn fàdákà. Wọ́n bẹ alágbẹ̀dẹ wúrà, ó sì fi ṣe òrìṣà. Wọ́n tẹríba, wọ́n sì sìn ín. Wọ́n gbé e léjìká, wọ́n rù ú, wọ́n sì fi sípò rẹ̀. Ó sì dúró, kì yóò kúrò ní ipò rẹ̀. Nítòótọ́ ẹnìkan yóò kọ sí i, ṣùgbọ́n kì yóò dáhùn. Bẹ́ẹ̀ ni kì yóò gbà á kúrò nínú wàhálà rẹ̀. Ẹ rántí èyí, ẹ sì fi ara yín hàn bí ọkùnrin. Ẹ gbà á sí ọkàn, ẹ̀yin alárékọjá. Ẹ rántí nǹkan ìṣáájú àtijọ́. Nítorí èmi ni Ọlọ́run, kò sì sí ẹlòmíràn. Èmi ni Ọlọ́run, kò sì sí ẹni tí ó dàbí èmi. Ẹni tí ń sọ òpin láti ìpilẹ̀ṣẹ̀ wá, àti nǹkan tí kò tíì ṣe láti ìgbàanì wá, wípé ìmọ̀ mi yóò dúró, èmi ó sì ṣe gbogbo ìfẹ́ mi. Ẹni tí ń pe ìdí láti ìlà oòrùn wá, ọkùnrin náà tí ó mú ìmọ̀ mi ṣẹ láti ilẹ̀ jíjìn wá. Lóòótọ́ èmi ti sọ, èmi ó sì mú ṣẹ. Èmi ti pinnu rẹ̀, èmi ó sì ṣe é pẹ̀lú. Gbọ́ ti èmi, ẹ̀yin alágídí ọkàn tí ó jìnnà sí òdodo. Èmi mú òdodo mi súnmọ́ tòsí, kì yóò sì jìnnà réré. Ìgbàlà mi kì yóò sì dúró pẹ́. Èmi ó sì fi ìgbàlà sí Síónì fún Ísírẹ́lì ògo mi. Ẹ ṣé. Tí a bá sọ̀rọ̀ nípa Omega jẹ́ álífábẹ́ẹ̀tì tí ó kẹ́yìn nínú álífábẹ́ẹ̀tì Gíríìkì. Gẹ́gẹ́ bí a ti rí alpha gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ rẹ̀, Omega ni ìró tí ó gbẹ̀yìn nínú álífábẹ́ẹ̀tì tí ó dúró fún apá tí ó kẹ́yìn tàbí tí ó parí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìwé mímọ́ máa ń lo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àti ṣàlàyé òpin ohunkóhun tàbí òpin ohun gbogbo. Nípa bẹ́ẹ̀, nígbà tí Olúwa kéde pé òun ni Omega, ó túmọ̀ sí pé nígbà tí ohun gbogbo kò bá sí mọ́, Ọlọ́run á wà síbẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run. Nínú Àìsáyà orí 56 ẹsẹ̀ 1 tí a kà, ó ní ohun gbogbo tí ó bá wù kó ṣẹlẹ̀, ìmọ̀ Ọlọ́run wà nípa rẹ̀. Ọlọ́run á wà síbẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run, àti wípé ó hàn pé ó sọ òpin láti ìpilẹ̀ṣẹ̀ wá àti nǹkan tí kò tíì ṣe láti ìgbàanì wá. Nítorí náà ìmọ̀ rẹ̀ dúró ṣinṣin, kò sì sí ohun tí ó lè bà á jẹ́. Òun ni agbára rẹ̀ tó láti dáàbò bo àwọn àgbékalẹ̀ rẹ̀. Ó sì lo agbára náà kí gbogbo ìmọ̀ rẹ̀ kí ó lè ṣẹ. Ẹ̀kọ́ wa tí ò ní tan ìmọ́lẹ̀ sí lórí ọ̀rọ̀ àfimúlẹ̀ pé Ọlọ́run wa ti wà ní òpin ohunkóhun tí à ń là kọjá, pàápàá gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Kí ohunkóhun tó ṣẹlẹ̀, Ọlọ́run ti mọ ibi tó fẹ́ já sí. Nígbà tí ohun gbogbo bá ṣẹlẹ̀, Ọlọ́run mọ òpin rẹ̀.
kó tiẹ̀ tó ṣẹlẹ̀ rárá. Torí náà kò sí nǹkan tó bá Ọlọ́run láborí tàbí tó bá lójijì rí. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kóhùn ká máa là kọjá, òye yìí gbọ́dọ̀ wà nínú wa wípé Ọlọ́run wà fún wa. Torí náà kò yẹ kí a bẹ̀rù. Báwo ni a ṣe lè jádùn ọjọ́ ọ̀la tí ó dára gẹ́gẹ́ bí Kristẹni? Èyí tí a bá fi ọkàn wa sí, tí a sì ṣàkíyèsí wípé ìgbẹ̀yìn ó wà lọ́wọ́ Ọlọ́run, ọ̀la wa ó wà lọ́wọ́ Ọlọ́run, ó dẹ̀ ti mọ̀. Tá bá ti ń ṣèfẹ́ rẹ̀, yóò rọ̀ wá lọ́rùn láti lè gbàgbọ́ wípé ọjọ́ ọ̀la yóò dára. Mo máa bẹ̀rẹ̀ ìbéèrè fún ọ̀sẹ̀ yìí tí a pè ní atọ́nà ìjíròrò. Ó ní ṣàlàyé omega bí Bíbélì ti gbé e kalẹ̀ nínú ìwé Àìsáyà orí 53 ẹsẹ̀ 10. Má bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ arábìnrin wa Temitayo. Wọ́n ní ṣàlàyé omega Bíbélì ti gbé e kalẹ̀ nínú ibi tí a kà lónìí. Gẹ́gẹ́ bí ibi tí a kà lẹ́yìn Àìsáyà 46:10 àti gẹ́gẹ́ bí ìfárawa tèmi ti ṣe sọ, ó ní pé kí a ṣàlàyé ẹni tí a ń pè ní omega gẹ́gẹ́ bí Bíbélì ti gbé e kalẹ̀. Omega ó jẹ́ alifábẹ́ẹ̀tì tí ó gbẹ̀yìn nínú èdè Greek. Ṣùgbọ́n kí a tó lè sọ ìbẹ̀rẹ̀ ohun kan, a ní láti mẹ́nu bà ìbẹ̀rẹ̀ rẹ̀. Nínú alifábẹ́ẹ̀tì Gíríkì yìí, alpha òun ni ìbẹ̀rẹ̀, omega yìí òun sì ni ó parí, èyí tí ó jẹ́ wípé Ọlọ́run ni ìbẹ̀rẹ̀, òun náà sì ni òpin ohun gbogbo. Kí a lè mọ ìtumọ̀ yìí dáadáa gẹ́gẹ́ bí àwa ọmọ Yorùbá, a lè sọ wípé Ọlọ́run ni A, èyí tó bẹ̀rẹ̀ alifábẹ́ẹ̀tì èdè Yorùbá, òun náà sì ni Yí, èyí tó parí alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. So tá bá wò gẹ́gẹ́ bí ibi tí a kà lẹ́yìn, Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé òun ni ìbẹ̀rẹ̀, òun náà sì ni òpin, èyí tó túmọ̀ sí wípé òun náà ti wà nígbà tí ayé kò tíì sí, òun náà sì ni yóò wà nígbà tí ohunkóhun kò bá sí mọ́. Èyí túmọ̀ sí wípé Ọlọ́run yìí òun ni ìbẹ̀rẹ̀, omega yìí sì túmọ̀ sí wípé Ọlọ́run wa òun ni Ọlọ́run tí ó mọ òpin ohun gbogbo. Ẹ ṣé. Ìbéèrè kejì, mo máa bi màmá wa Oladeyo jíròrò lórí bí Ọlọ́run ti pe ara rẹ̀ ní omega. A ní àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a jọjọ kàtà ti wò yẹn, bí ìfihàn orí 1 ẹsẹ̀ 9 ní ìbámu pẹ̀lú Àìsáyà orí 53 ẹsẹ̀ 10, ìfihàn orí 1 ẹsẹ̀ 9, ìfihàn orí 22 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 13. Kí ni ẹ lè sọ nípa ìyẹn, màmá Oladeyo? Gẹ́gẹ́ bí ìfihàn fi hàn wá nínú ìfihàn orí 1 ẹsẹ̀ 9, ó ní èmi ni alpha àti omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ni Olúwa wí, ẹni tí ń bẹ tí ó sì wà tí ó sì ń bọ̀ wá, Olódùmarè. A rí pé Ọlọ́run pe ara rẹ̀ ní omega níbi ó ní òun ní ìpilẹ̀ṣẹ̀, òun ní alpha àti omega ìpilẹ̀ṣẹ̀, ó wá ní òun ní Olúwa ẹni tí ń bọ̀. Ó ní mo wá fi wé ìfihàn Revelation orí 18 ẹsẹ̀ 12 títí dé 13. Ó ní èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù. Mi pé ẹni tó ti wà ní ìpilẹ̀ṣẹ̀, ó dẹ̀ ń bọ̀ wá láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́, nítorí pé òun ni òpin, òun dẹ̀ la máa padà dí gbogbo iṣẹ́ wa fún, òun dẹ̀ ló máa wá láti sọ fún wa gẹ́gẹ́ bí iṣẹ́ wa ti rí, nítorí òun ni òpin ohun gbogbo. Ẹ ṣé. Ìbéèrè kẹta, Ọlọ́run ni òpin ohun gbogbo àti pé lọ́dọ̀ rẹ̀ la máa jíyìn gbogbo iṣẹ́ wa fún láti fún wa ní èrè iṣẹ́ wa. Iṣẹ́ rere ló ń ṣe ni àbí iṣẹ́ búburú? Rántí wípé òpin gbogbo adé, wàá dẹ̀ jìyìn iṣẹ́ ọwọ́ rẹ̀. Láti inú ìwé mímọ́ àti ìṣẹ̀lẹ̀ àyíká wa, jíròrò lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣègbè lẹ́yìn pé Ọlọ́run ni omega ní tòótọ́. A ní ìwé Genesis orí 45, a ní ìwé Job orí 2:40, a ní Matthew orí 22. Arábìnrin Temitayo, kí ni ẹ rò wípé a lè mú jáde láti inú ìwé mímọ́ àtàwọn ìṣẹ̀lẹ̀ àyíká wa láti ṣàlàyé bí Ọlọ́run tó jẹ́ òpin gbogbo, bí àwọn nǹkan wọ̀nyí bó ṣe ṣègbè lẹ́yìn rẹ̀, bóun ló jẹ́ òpin gbogbo? Gẹ́gẹ́ bí ìwé Matthew orí 22, bí ó ti sọ, ó ní pé òun wà pẹ̀lú wa nígbà gbogbo títí ó fi dé òpin ayé. A sì máa rí nínú Genesis orí 45 náà, ẹsẹ̀ 6 títí dé 8, ó sọ fún wa gẹ́gẹ́ bí a ṣe ṣe sí Joseph nígbà yẹn. A máa rí pé Joseph, àwọn ará ilé rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní láàlà, àwọn arákùnrin rẹ̀ wọ́n ṣe inúnibíni sí i, wọ́n sì tà á sí oko ẹrú.
ṣùgbọ́n bí wọ́n ti ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tún ṣe tiẹ̀ lọ́tọ̀. Ó lọ pèsè Jósẹ́fù síwájú wọn nítorí ó ti mọ ohun tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. A máa rí pé ìyàn jà ní ilẹ̀ náà nígbà yẹn, ṣùgbọ́n pẹ̀lú ìwà tí wọ́n ti wù sí Jósẹ́fù yìí, pẹ̀lú àwọn ohun tí Ọlọ́run dẹ̀ ti ní nílẹ̀ láti ṣe fún àwọn ẹbí yìí, Ọlọ́run ti rán Jósẹ́fù síwájú wọn láti lè pèsè oúnjẹ sílẹ̀ fún wọn. Nígbà tí ó yá, nígbà tí ìyàn yẹn bẹ̀rẹ̀ sí ní mú, a rí pé wọ́n ti lo ọdún méje nínú ìyàn yìí. Ọlọ́run jẹ́ kó yé wọn wípé ó sì tún kù ọdún 5 gbáko tí wọn yóò lò nínú ìyàn yìí. Ìyẹn túmọ̀ sí wípé Ọlọ́run yìí òun ni ọba tí ó mọ ohun gbogbo láti ìbẹ̀rẹ̀, nítorí pé ó mọ ìbẹ̀rẹ̀ ìyàn yẹn, òun náà sì ni ó sì tún mọ òpin ìyàn yẹn. A rí pé nígbà tí ó rán Jósẹ́fù síwájú wọn, òun ni ó ṣe kíni, òun ló gba àwọn ènìyàn rẹ̀ là àti orílẹ̀-èdè rẹ̀ nínú ìyàn tí ó mú ní ìgbà yẹn. Ó wá ní pé ká fi wé àwọn ìṣẹ̀lẹ̀ àyíká wa ní ìsinyìí. Tí a bá rí nínú ayé òde tí a wà yìí, a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti yapa sí ọ̀nà ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà sì ni ó ti fúnra wọn ní orúkọ, wọ́n ti ń bá Ọlọ́run dọ́gba. Nínú ibi tí a kà yìí, ó sọ wípé ta ni ó lè bá mi dọ́gba? Tí a bá wò gẹ́gẹ́ bí onígbàgbọ́, a máa rí pé kò sí ẹni tó lè bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn ní ìsinyìí a ti bá Ọlọ́run dọ́gba, tí ń fi ara wa wé Ọlọ́run, débi wípé a ti ń pera wa ní Ọlọ́run fún ara wa. Èyí tí ó sì túmọ̀ sí wípé Ọlọ́run tí à ń sìn, tí a mọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run yìí, òun ni ó mọ ìbẹ̀rẹ̀, òun ni ó mọ òpin. Ṣùgbọ́n àwọn Ọlọ́run kéékèèké tí wọ́n ń pera wọn ní Ọlọ́run nísìnyìí, wọn ò mọ ìbẹ̀rẹ̀ débi pé wọ́n yóò mọ òpin, nítorí pé ìgbẹ̀yìn wà fún wọn, ìgbà kan wà tí wọn kò ní sí mọ́. Ṣùgbọ́n Ọlọ́run yìí, òun ni yóò wà títí ayérayé. Ṣe ìbéèrè tí ó kàdí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí lọ́n láti inú ẹ̀kọ́ tí ò ní àti bí ó ti wà nínú ìwé Jóòbù orí 19 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 23 àti ẹsẹ̀ 27 nínú mi àgọ́, àti Jòhánù orí 3 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 17. Wọ́n ní kà á, kí ni ìrètí ayérayé gbogbo Kristẹni? Mo kàn fẹ́ kẹ́ bá mi mẹ́nu bà ní ṣókí, màmá wa Oladeyo. Kí ni ìrètí Kristẹni? Ìrètí ayérayé tó yẹ káwa Kristẹni máa ní nítorí pé ká máa nípa ilé ológo. Gbogbo ohunkóhun tó bá wù ká máa là kọjá, ká mọ̀ pé olùdáǹdè wa ń bẹ láyé. Torí bí ogun yẹn tilẹ̀ dìde sí Jóòbù tó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan, kò rò pé nǹkan yìí ti lọ, báwo ni mo ṣe fẹ́ rí i? Ṣùgbọ́n ó gbà pé lẹ́yìn gbogbo nǹkan tóun ti pàdánù yẹn, ó mọ̀ pé Ọlọ́run wà fún òun, olùdáǹdè ń bẹ fún bó bá tilẹ̀ pàdánù ní ayé, òun ò ní pàdánù ní ọ̀run. Bẹ́ẹ̀ náà ló ṣe yẹ fún àwọn Kristẹni òde òní. Níṣẹ́ ló yẹ ká máa du ohun ti ọ̀run, ó ṣe pé ohun ti ayé yìí ló yẹ ká máa sáré tẹ̀lé. Ká ti mọ̀ pé Ọlọ́run ni Alpha àti Omega, òun ló máa gbẹ̀yìn òun ló máa gbẹ̀yìn ohun gbogbo. A gbọ́dọ̀ máa sá eré ìje wa pé ìjọba ọ̀run a ò gbọ́dọ̀ pàdánù, gẹ́gẹ́ bí Jòhánù orí 3 ẹsẹ̀ 14 sì sọ pé nítorí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo, ẹnikẹ́ni tó bá gbàgbọ́, ẹnikẹ́ni tó bá gba Jésù gbọ́, kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìgbàgbọ́ nínú Jésù òun ni yóò fún wa ní ìyè àìnípẹ̀kun. A máa ń sọ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ parí sọ́dọ̀ Ọlọ́run, nítorí òun gan àní ní ìparí nínú ara rẹ̀. Bí a ti bẹ̀rẹ̀ àkókò Lẹ́ǹtì, ẹ jẹ́ kí a tọ̀ ọ́ wá pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ láti fi ti ìpèníjà wa ṣe. A ó rí ìparí tí ó dára jùlọ nínú rẹ̀. O ò nílò láti fi ohun tó ń dojúkọ kó o fi dá Ọlọ́run lẹ́jọ́ tàbí kó o fi wò pé Ọlọ́run ò lágbára, ṣùgbọ́n ní ọkàn ìrẹ̀lẹ̀ wá sọ́dọ̀ rẹ̀, yóò sì gbà ọ́ là. Fún ìròyìn, gbogbo ọ̀rọ̀ parí sọ́dọ̀ rẹ̀, ẹni náà tí í ṣe òpin. Lẹ́ẹ̀kan sí la dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá wa méjèèjì láti agbègbè Ọja-Odan tí ẹ fi àkókò lẹ̀ fún ẹ̀kọ́ Bíbélì. Ó gbà láti àkókò lọ́fẹ́ Ọlọ́run yóò máa tó fún wa. Ẹsẹ̀ àkóso orí fún ọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ ká ìwé Àìsáyà orí 53 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 10. Ẹ rántí nǹkan ìṣáájú àtijọ́, nítorí èmi ni Ọlọ́run, kò sì sí ẹlòmíràn. Èmi ni Ọlọ́run, kò sí ẹni tó dàbí èmi, ẹni tí ń sọ òpin láti ìpilẹ̀ṣẹ̀ wá, àti nǹkan tí kò ti ṣe láti ìgbàanì wá, wípé ìmọ̀ mi yóò dúró, èmi ó sì ṣe ìfẹ́ mi. Ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín, Ọpẹ́ Olúwa Ògúnlẹ́yìn.